Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọ̀rẹ́ládé Akéwì TV. Gbogbo yín pátápátá ni mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀, bẹ́ẹ̀ ni mo kí yín tológun, mo kí yín ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Ọlọ́ládé ọmọ ọ̀dọ̀ àgbà tí ó sì pé à ń sẹ́ pátákó ẹ̀sìn ọmọ tí ń tajá lẹ́nu olúkòǹdó ọmọ tí ń kọ̀rùn sí ti ọmọ aláìfọ́. Àsìkò oṣù Ramadan táwa yìí tọ́ mi ó sì káàsù. Mo kí gbogbo ẹ̀yin Muslim fans ní pátápátá, mo kí yín papọ̀ ọdún, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kejì náà, gbogbo yín pátápátá ni mo kí láláì lódì ẹnì kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́ mo fi ìfẹ́ hàn sí gbogbo ẹ̀yin tẹ́ bá mi like fídíò mi, tẹ́ bá mi like, tẹ́ bá wa subscribe, tẹ́ bá wa subscribe sórí YouTube channel wa. A dúpẹ́ gan lọ́wọ́ yín o, iná ò ní tán lọ́wọ́ yín. Ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra data kò ní ṣe kí ni, kò ní tán lọ́wọ́ yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni mo rí fídíò kan tí Mr. Awikonko tí wọ́n post, tí wọ́n ti sọ pé fídíò tí Awikonko post tí wọ́n sọ pé IgboLabi of Igboland, bàbá fi igbó jí Sààrì ní ẹnu Awikonko. Ẹ má bínú o, ajá ìsinmi mi bẹ́ẹ̀ ni mi ò tí ì mọdẹ o, àgbò ìsinmi mi bẹ́ẹ̀ ni mo ì tí ì ní rọ̀rọ̀ lọ́rùn. Ọmọ kékeré ìsinmi ní ẹ̀dá kan láyé wọn ò tí ì mọ nǹkan kan. Ibi ó bá kù sí ẹ bá mi fàníyàn tún bẹ́ẹ̀ sí kẹ́ẹ̀sì kíni kẹ́yìn náà kẹ́ bá mi sọ èròǹgbà tí ní abala àdúrísì yẹn ní comment section. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti bá mi like fídíò kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe kí n tó máa tẹ̀síwájú. So wọ́n ń pe odidi olúwo ní IgboLabi of Igboland, bàbá fi igbó jí Sààrì. Mo wá wò pé ìgbà tí mo kọ́kọ́ rí fídíò yẹn tí wọ́n ṣe ẹ̀rọ pé kò lè já Awikonko, pé kò lè já wọn ná. Ìgbà tí mo wá lọ sínú péjì wọn, mo wá rí pé àwọn gangan náà ni wọ́n post ẹ̀ tó tọ́. Tán bá ní àwọn àgbà bọ̀ wọ́n ní ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n, téèyàn bá bá àgọ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣe kí ni, ó máa ń dùn yàn pọ̀. Mi ò ní Mr. Awikonko ògbọ́n o, ẹ má sì ń gbọ́ o, àmọ́ òwe ni mo pa ń bẹ̀. Báwo lẹ́sìn máa sọ pé odidi ọba àgbà, odidi ọba àgbà àwọn sọ pé IgboLabi, bẹ́ẹ̀ bàbá ti po kẹ́míkà pọ̀, pé bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń níbi gbangba tàṣà bí wọ́n pè wọ́n sí ìfẹ́ǹsì kan, bàbá wa sùn níbẹ̀. Mo kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé kò sí ní tó jẹ́ aburú nínú kéèyàn ó sùn ní gbangba ta, torí oorun jẹ́ nǹkan ẹyọ kan tó jẹ́ pé kò ṣeé ṣe kí ni, kò ṣeé yàn jẹ. Òun náà dà gẹ́gẹ́ bí ikú gbà mí tẹ́ pé tí ikú bá ti wọlé dé báyìí kò sí nǹkan tó fẹ́ sí. Òun lélẹ̀ kò síbi tí ò ti lè gbé èèyàn lọ, yes, kò síbi tó òun ò ti lè gbé èèyàn lọ. Ìṣọba àbí mi ìṣe president ìṣe gómìnà ni, kò síbi tó ń wó tó wà tó òun ò ti lè gbé. Ó lè sùn láàrin 5 minutes tí wàá dìtà ìpọ̀ pé fẹ́mi náà ṣe mo ti yá àsùn báyìí ni, ṣùgbọ́n náà wọ́n bá ṣe máa ń ṣe ọlá rẹ̀ ni. So kò sóhun tó jẹ́ aburú bẹ́ẹ̀ pé bóyá péyàn lọ sóde tó tẹ̀ tó jọba, yes, bóyá wọ́n ń pè wọ́n sọ́sùn, wọ́n ń pè wọ́n sósì, bàbá ò ráyè rest, ọkàn wọn á pè wọ́n síbi kan pé jẹ́ kí n sáré rest there for just like 5 minutes, there is nothing bad in it. Kó tó di pé màá máa sọ̀rọ̀ lọ, màá bá yín kí n kọ́kọ́ play fídíò tí Mr. Awikonko post tí wọ́n sọ pé IgboLabi of Igboland. So fídíò náà òun lélẹ̀.
now ẹ tún wá ní ẹ bàbá kó kẹ́míkà pọ̀ now kí ni mo tún wá fẹ́ rí bẹ́ẹ̀ ni pé kéèyàn smoke is not things igbó kì í ṣe nǹkan tí èèyàn máa ń gbàgbé ẹni gbàgbà ọtí yes mo mọ àwọn ọba kọ̀ọ̀kan tẹ́ pé they used to smoke but ìṣe pé kí wọ́n kàn sí kí wọ́n ṣe ní gbangba bí fún àwọn doctor I still know some doctors tẹ́ pé like àwọn gan mo máa rí wọn tẹ́ pé wọ́n máa ń smoke when I ask them wọ́n ní kéèyàn fàájú òní kò dáa wípé bọ̀ kéèyàn àwọn tíyàn bá tẹ̀gbẹ́ náà máa yẹ kí n sọ pé ó máa ń wà òkè fún bọ́dí àwọn ìgbà nígbà so kátẹ̀ wá ní pé òkè ọba ṣe irú nǹkan báyìí sẹ́nu irú Awikonko ló yẹ ká ti gbọ́ ká máa sọ pé IgboLabi of Igboland kí ni wọ́n ń try láti raise yẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ yín ẹ̀dẹ́ fight fún Oòduà nation kìnnìkan náà kó Oòduà nation wá bọ́ sí tán sẹ́yìn nǹkan tí a fẹ́ máa jà nílẹ̀ Yorùbá lélẹ́yìn àní kí gbogbo wa ṣe kí ni ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká sọra wa jẹyọ kan ká sọra wa lóṣùṣù ọwọ̀ bó ṣe pé ẹnì ká lọ́ba kan ṣe nǹkan báyìí lóòótọ́ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe àmọ́ tí nǹkan bá ti wáyé bẹ́ẹ̀ with your personality as in Awikonko èèyàn tó gbajúgbajà ní kò wá sí bí irú ní ẹ̀kẹ́ máa sùn náà káwọn ọmọ òwò wá dìde ìsìn káwọn ọmọ bá yín drag ẹ̀sìn ẹ̀ lè sọ pé bóyá pé àwọn ọmọ kan ò sí kinní kan bí wọ́n sí kinní kan séèyàn lè sọ fún bàbá tó bí ẹ̀yin gẹ́gẹ́ lọ́mọ pé IgboLabi ni bàbá tó bí yín lọ́mọ how will you feel báwo lẹ ṣe máa feel kẹ́nìkan máa sọ fún dájú tó bí yín lọ́mọ pé IgboLabi ni bàbá yín kẹwàá gbọ́ irú ìsìnkú lẹ fẹ́ fọ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ẹnìkan lẹ́yìn ń bá wípé IgboLabi of Igboland kì í tún wá sí pé ó tún jẹ́ bàbá ẹnìkan odidi ìlú kan ẹbí pé ẹ̀sìn kí ni ẹ̀ ń bá odidi Ìwó ẹ̀ ń bá wọn wí. bàbá yẹn mo rí pé nǹkan tí wọ́n ṣe like there is not good tèmi o kò sí nǹkan tí ó rọ́ǹgì nínú ẹ̀ but àwọn èèyàn gbà mí bóyá torí pé just bóyá torí viewers tí wọ́n ń wá wọ́n lè rò pé àwọn kan lè post just anything like kí tẹ wá ṣe bí owó Awikonko yẹ cause àwọn tó wà níyẹn tí mo respect Awikonko is part of them Awikonko wà ní ara yẹn tí ẹ pé yes mo pọ́n lé gan mo fún wọn lápẹ̀lẹ̀ gan bòkó wá ṣe irú wọn ló yẹ ká mọ dragi ọba ká máa sọ irú nǹkan báyẹn sí ọba kò sí nǹkan tó ní kẹ mọ́ pé èèyàn ṣàkíyèsí nítorí ọba fi ń ló lóye nìyẹn kò sí kan kábíyèsí nǹkan bábàbà ẹ ṣe ó kù díẹ̀ káàtó ẹ hà just ibẹ̀ ọba nìyí àyẹ̀dẹ̀ làwọn ìlú ń wò bàbá yìí like mo rí wọn pé wọ́n jẹ́ ẹ̀kan tẹ́ pé kìíní gan nǹkan tí wọ́n ń ṣe mo sì pa wọn ní ọba tí yẹn ti lè fi yan gàn pé ọba lélẹ̀ torí àwọn ọba míì wà tó jẹ́ pé jẹgúdú jẹra ni wọ́n yes kí ni bàbá yìí ṣe pé ó wà ní ibi ìní ojú òde kan ó sẹ̀sùn there is nothing wrong àwọn ọba tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn làwọn fi ń ṣe ritualist ńkọ́ kí ni ẹ fẹ́ ṣe sáwọn yẹn àwọn ọba yes in this Yorùbá land àwọn ọba ilẹ̀ Yorùbá náà jẹ́ pé kí ni àwọn gan wọ́n ń lo èèyàn bàbá yìí dẹ̀ ṣe kí ni ẹni wọ́n dẹ̀ tún máa ń sọ síta pé ẹni tó bá dẹ́rẹ̀ wá pé kí ni tẹ́ bá fẹ́ sùn sáyìn o òòṣà tó bá ń gbẹ ìpèsè ní kẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ gbèyàn mọ́ o èyí tí ò bá lè gbẹran kẹfílẹ̀ kẹ mọ́ bọ́ mọ́ civilization ti ń dé àwọn ọ̀làjú ti ń dé bàbá yìí dẹ̀ ń píìjì tiẹ̀ ó ń ṣe kí ni ó ń ṣe wáàsí tiẹ̀ bọ̀ mo ti wá rí pé olóòótọ́ ìlú gbà mí òun ló máa ń fẹ́ jẹ́ ìkà ìlú so Mr. Awikonko ó kù díẹ̀ káàtó gan so kí ọmọ bàbá Olúwo kán wá rí fídíò yẹn níbi tẹ́ ti ń pè bàbá wọn kán wá sọ̀rọ̀ sí yín ẹ máa ní pé wọ́n disrespect yín kí lẹ ṣe odidi ìlú lẹ́sìn kí ni òun lẹ́yìn gángan disrespect yẹn náà ẹ ṣe kí ni ẹ lọ ṣe adjustment kẹ ẹ ṣe kí ni kẹ apologize lọ́wọ́ bàbá ẹ má gbà pé odidi ìlú ó lẹ̀ ń bú o torí tẹ́ bá ti bú ọba ẹ ti bú gbogbo odidi ìlú gbogbo àwọn tó wà ní ìlú yẹn pátá tí wọ́n jẹ ọba lé lórí gbogbo wọn pátá lẹ ti kó pọ̀ o ìlú Ìwó dẹ̀ nílé yìí wọ́n jẹ́ ìlú ṣe kí ni wọ́n ní ẹ̀sìn wọ́n gba ẹ̀sìn ẹ wá ní bàbá Figbó jí Sààrì tí tọ́ máa bá yín drag ẹ̀sìn tí wọ́n bá yín fà
ẹ máa ní ṣerú ọba kìnìkan ìsínlẹ̀ máa wọ studio lọ́sìn. But I don't even know what to say. Mo sì kọ́kọ́ rí fídíò yẹn, mo dẹ̀ rí pé after all àwọn èèyàn tí wọ́n kọ́mẹ́ǹtì sábẹ́ mo rí pé ọní òye gidi ni wọ́n sọ̀rọ̀ pé n tí bàbá yìí sì kò sí ní tó jẹ́ kó sábúrú bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ máa wá tán máa post ẹ̀, kò yẹ kó jẹ́rú Mr. Awikonko, kò yẹ kó jẹ́rú wọn ló máa post irú fídíò yẹn. Tẹ́ máa wọ́n sọ pé IgboLabi of Igbo land, not you.